olè ló pọ̀ ọmọdé rẹ̀ ìṣàtìlọ́ wáyà wáyà ìṣàtìlọ́ mọ́nì ọ̀dà ìṣàtìlọ́ ó lè jẹ́ kọ́ máa ń bá rí ìṣàtìlọ́ àwọn ọdẹ àmì ṣáṣẹ́ wọ́n ṣáṣẹ́ lóru mọ́jú wọ́n ṣáṣẹ́ àwọn tèmi ṣáṣẹ́ o wọ́n ṣáṣẹ́ láyé fojú kò ọ̀lẹ́sùn ọ̀lẹ́yàgò ọ̀lẹ́sùn ògbọ́gbù ọ̀lẹ́sùn ọ̀lẹ́rọ̀rùn ọ̀lẹ́sùn ọ̀lẹ́ọ̀gágù. Money no dey fall from heaven, shey you know, but no go come down from heaven. Better say, I wanna be on top of things, I wanna be doing things, I wanna be controlling things, I wanna be advising. Yeah, kí n ṣàtìlọ, olè ló pọ̀ ọmọdé rẹ̀ kí n ṣàtìlọ. Wáyà wáyà kí n ṣàtìlọ. Money order kí n ṣàtìlọ. Olè jẹ́ kọ́ máa ń bari kí n ṣàtìlọ. Human being, we make our money differently. I say human being. Ṣé bọ́jọ́ kú lọ́jọ́ ìsinmi? A tún ti dé lónìí sórí ètò wa ètò yín ni. Ṣọwọ́ yálẹ̀ léyìí o láti Dayọ̀ Agboola rédíò TV. Ẹ káàbọ̀ níbi tẹ́ ẹ ti ń wò mí lónìí. Ẹ kú ìrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ẹ kú ìyálẹ̀ta èyí tó yẹ pé táàmù tó wà lọ́dọ̀ yín nù. Ẹ kú ojúmọ́ èyí tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń jí símọ́lé alààyè. Mo kí yín lọ́kùnrin lóbìnrin o. Mo kí yín lọ́mọdé lágbà. Àtoyún inú àtàsẹ́ ìdí gbogbo yín mo kí o. Ní mòròró, ní kòkòyé, ní funfun, ní dúdú gbogbo yín mo kí ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́yàrè láti Dayọ̀ Agboola rédíò TV. Rólì Abba Dẹ́tìn mo rí yín o ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀dìran mo mọ̀ rẹ́yìn náà ẹ kú àbọ̀. Charlie Adé mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò. Àwọn èèyàn lóríṣiríṣi náà bẹ̀rẹ̀ sí ní wọlé. Akínọlá ọdún ayọ̀ ayẹsàké bó ni ẹ kú àbọ̀. Charlie Adé ẹ kú òde ọjọ́ sátidé òyìnbó olórin gbogbo owó mi lọ́fẹ̀ẹ́ gbà tán mo yá sámọ́ lọ. Èmi tí mo ti gbọ́n mo yá kálẹ̀ ìfẹ́ àfẹ́wé bó ni Charlie Adé ó ní bàbá ẹ kú ìnáwó ọjọ́ sátidé. Ẹ ṣeun wọ́n lẹ́yìn tá a ṣe lóore tó bá dúpẹ́ yóò tún gbà mí ni. Wọ́n ní mo dúpẹ́ ọwọ́ yín á máa ròkè o ẹ ṣé àdúpẹ́. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ọkùnrin bó ni àwọn tiwa láti UK ọkọ̀ Adémi ni ọkọ̀ ẹlẹ́nu abẹ ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Ayọ̀túndé Ayọ̀dìran wọ́n ní mọ́nàmí well done ẹ ṣé. Ṣọwọ́yá lẹ́tọ̀ ètò ní Ṣọwọ́yá ìtẹ́ ń gbọ́ yìí Demola sax Demi sax Dem sax olóògbélé jáde ó ní absolute praise ìyìn pọ́nbélé. Kò sẹ́nìkan nobody meant. Kò sẹ́nìkẹ́ni mọ́ lẹ́yìn bàbá gọ́ọ̀dù ọba tó dá mi sí tó pa ẹ́ mọ́. A tún bẹ̀rẹ̀ látijọ́ Monday òní lọ́jọ́ Thursday ọjọ́ 14 oṣù kẹta ọdún 2019. Ọba tó dé mi àti ẹ sí dáhàrẹ́ nù buta dáhàrẹ́ àyè jẹun àwa ṣe ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo ní gbógun lọ́gọ́ èèyàn kú níjọ́ sátidé orin thank you Jesus hallelujah láyé tún máa kọ́ níjọ́ Sunday. Àwa tá a wà láyé tá a wà láàyè kí ló dé tá a ní máa fi ìyàn tọpẹ́ fún bàbá gọ́ọ̀dù. Lẹ́yìn Jésù kò sẹ́nì kankan kò sí nobody man.
alágbára mo mọ orúkọ rẹ̀. Àmínátù Ọmọwùmí Akínbọ́lárìn Akíntẹ̀lú rẹ̀. Àwọn ti wà ní KOF mo ní bẹ́ẹ̀ ṣe wọlé o. Ẹ mọ̀ kú àbọ̀. Àwọn ti wà ní KOF. Ìyá wa bó ni bàbá ń kọ́. Bàbá wọn láwọn yín ń kọ́. Ẹ kú àbọ̀. Ó ṣe mí láàánú wọ́n polongo ẹ̀. Bàbá ó ṣe mí láàánú. Òun náà ló lù tọ́jú ènìyàn. Wọ́n wá fi sára fún sára. Bàbá olùtọ́jú ènìyàn sára rẹ̀ náà rèé. Ọpẹ́ ni tòní Thanksgiving. Debbie Umaru mama láwọn ọmọ sista Stella àbúrò mi kan tó ń jẹ́ ṣàwá. Ngbè yẹn bá ń jẹ́ ṣàwá máa yá mọ̀ pé lẹ́jà ṣáwá ń tèmi. Debbie ṣàwá bó ni ẹkú àbọ̀ I can see you. God bless you. You are right on Dayọ̀gbọ́lá Radio TV. Ṣọwọ́ ya lè léyìí o. Bàbá ló ń tà ní Jesus Studio láti film live to the world. Baltimore ọmọ làwọn fi kalẹ̀ sí. Nípínlẹ̀ kan tó ń pè Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download rédíò àpòwá ẹ wò ẹ lọ tààràtàrà ẹ lọ download ẹ̀. Lọ́fẹ̀ẹ́ ni ẹ lọ download ẹ̀. Kò sí advertisement lórí ẹ̀. Ẹ lọ download ẹ̀. Kò sí virus lórí ẹ̀. Ẹ lọ download ẹ̀. Kò ní jẹ yín battery. Ẹ lọ download ẹ̀. Kò ní gba space lórí fóònù yín bóyá jẹ́ náà nù. Ẹ̀yẹ táàpù Dayọ̀ Agbọ́lá rédíò síbẹ̀ lórí Google Play Store. Ẹ máa gbọ́ yẹ́sìkẹ́. Debbie bóun sókè ń bọ̀. Mo fíìlì rẹ mo gbọ́rọ̀ ẹ bàbá gọ́ọ̀dù. Adéwálé Ọlọ́lá mo tún ti rí yín tẹ̀ wọlé lórí bàbá ló ń tà ò ẹ̀kú àbọ̀. Sunday láàárọ̀ kùtù àì la gbọ́ wípé ọkọ̀ òfurufú Ethiopia Airlines ló jábọ́. Àwọn èèyàn ẹlẹ́mìí 157 mélòó nù náà tí wọ́n fẹ́ sọ ní Yorùbá náà 157 ẹ̀tàdínlọ́gọ́jọ mo gbà á. Tósìn Oyètúnjí mo rí yín ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. Mo ní ọkọ̀ òfurufú ṣoṣo oníṣòkọ́ lélẹ́yìí o Ethiopia Airlines ní Boeing 737 lọ jábọ́ Max wọ́n fi Max sí lẹ́yìn Max yẹn mi maximum lọ jábọ́ èèyàn 157 lọ pa àwọn ọmọ Nàìjíríà méjì gan bẹ́ẹ̀ Professor Fáyọ̀sì àti orúkọ rẹ wo mo ti fẹ́ fọ́lò news wọn. Àwọn tá a wà láyé tá a wà láàyè kí wá ló ṣe wá tá a lè dúpẹ́. Àwọn tá a wà láyé tá a wà láàyè kí ló yẹ tó wá tá a lè jó. Àwọn tá a wà láyé tá a wà láàyè kí ló yẹ tá a lè sọ̀dí wúkẹ́. Ngbò tó wá di lánàá òde yìí nílùú Èkó. Ilé alájà mẹ́ta náà fi ṣe léèwé náà tó tún pé náà tún rẹ́ pa ọmọ tó bá tiẹ̀ lóhùn wọ aeroplane tó lóhùn wọ mọ́tò sílé wa rè wó pa. Àwọn táwa láyé kí ló ṣe wá táwọn dúpẹ́. A rìn lójú ọ̀nà àfòdúró ọkọ̀ òfurufú. Àwa mọ́tò ńlẹ̀ Ọlọ́run ṣọ́wọ́ ń pa wá mọ́ kí wá ló ṣe é tó ní sọpẹ́. Ọpẹ́ tèmi rèé bàbá gbà. Ó ṣe. Bàbá tèmi ní aláàánú èèyàn ni kò lè fẹ́ẹ̀lì ni kò lè já mi kulẹ̀. Ayin Debbie
orin sax eléyìí Démọ́lá oní saxophone ẹ ṣeun God bless you ẹ jẹ́ àpè bẹ́ẹ̀lì ọmọ dòṣùmú ọmọ ìyá Mary ọmọ ìyá Jésù kó bá dá sí Thanksgiving ọpẹ́ dáadáa. Thanksgiving lélẹ́yìí látọ̀dọ̀ ẹbẹ̀ ọmọ dòṣùmú Mega 99. Ẹ bá mi dúpẹ́ mo bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ oṣó lọ́wọ́ àjẹ́ àtogun ọ̀tá. Ẹ bá mi dúpẹ́ Ọlọ́run dá mi sí. Ẹ bá mi dúpẹ́ Ọlọ́run ṣojú rẹ̀ ó mọ́lẹ̀ sí ńlá. Lónìí ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta yọ̀ mí. Ọlọ́run tó ń yọ mí nínú gbogbo ewu gbogbo ibi tá a ti rìn àwọn kan rìn bẹ̀ wọ́n kú dànù. Ọlọ́run dá wa sí ìwọ náà wà nílé òǹjọ́ òǹyọ̀ òmò ìdúpẹ́ lọ́wọ́ bá gọ́ọ̀dù. Kéèyàn tún rúlé nǹkan ní. Ọlọ́run ní òjẹ́ ilẹ̀ sí kò jẹ́ káyé bá tèmi jẹ́jẹ́jẹ́jẹ́ tọmọtọmọ. Mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ. Ó ṣe Mega 99 òyìnbó olórin kan lórílẹ̀‐èdè Nàìjíríà ebèlè ọmọ dòṣùmú sọlá láti dó sọlá ti dó ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ ṣòro àti ọ̀jẹ̀ ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ alárùkà tàbí inú ẹni. ẹ fún mi nípa tó ṣàjọ. Ó yá kó wọlé mo ní arákùnrin authentic orin ló ń kọ kì í kọrin olórin ara àwọn kọ̀ǹpósà tó wà ní Nàìjíríà nù. Ebe ni ọmọdé oṣù mú Mega 99 ẹ máa gbọ́ bó ṣe ń lọ bẹ́ẹ̀ mo láìkí ẹ̀. Kí ló jẹ́ fakọ́ṣọ̀ tẹ́ ẹ bá mọ̀ ìlú ló jẹ́ bẹ́ẹ̀ lórí ìrísí ẹ̀. Ṣé bọ́ parí? Ọpẹ́ ló yẹ mí. Ọpẹ́yẹmí bí orúkọ àbúrò mi kan Ọpẹ́yẹmí. Tèmítọ́pẹ́ bí orúkọ ọ̀rẹ́ mi kan. Tèmídayọ̀ bí orúkọ tèmi gan fúnra mi àbí what can fa ẹyin. Mega 99 wo ọ̀rọ̀ yẹn la wà orí ẹ̀ la wà ajá pọ̀ àti kú bẹ́ẹ̀. Mega 99 ń bọ̀. Amos Olúwọlé Ọmọ́túndé JP mo lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ̀kú àbọ̀ ṣáàbí àlẹ́ wa ẹgbẹ́ ọjà gbélé náà ní yàrá kéde ó dà. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkùnrin o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kó dàgbọ́n kan á kàn sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ ni o ẹkú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Yóò máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kó dàgbọ́n kan á kàn sí i. Sọ́wọ́nyá ti dé. There is a company in America. Everybody call it Pleasant Services. You better call them for the pay.
Pleasant services. They will plan your event more than your expectation. Decorating services. They are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 5344434 tàbí +14437 608 578. The Pleasant services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Dayọ̀ Agbọ́lá ni bàbá o. Ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ni bàbá o. Bàbá nìyẹn. Ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Gbogbo ayé, gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí wíyàwó. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá. Àjọta Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá. Rédíò TV níbo tí mo mẹ́rin láńdà yẹ àìláwẹ̀rẹ̀. Rédíò TV Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọ̀mì eléré ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti dá gbogbo márùn-ún rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà nǹkan agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agbọ́lá Rédíò TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá fọmọ rẹ̀ lésì. Ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó káre tó ṣe bí ọmọ ahun. Ẹyẹ ọ̀fẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin. Orin ẹ̀ lórí bá dà ń lọmọ rẹ̀ gbè. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agbọ́lá Rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ kọ́. Dayọ̀ Agbọ́lá Rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ kọ́. Dayọ̀ Agbọ́lá Rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ kọ́. Dayọ̀ Agbọ́lá Rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́kù bàjẹ́ polówó ọjà tàbó nkóhùn ẹ̀pẹ̀ Dayọ̀ Agbọ́lá sórí nọ́mbà rẹ̀ +14437608578. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ kọ́ Dayọ̀ Agbọ́lá Rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́kù bàjẹ́. Mo ní ṣọwọ́ yálẹ̀tò tó lóyin ládùn. Ṣọwọ́ yálẹ̀tò tó ń ta sánsán. Ṣọwọ́ yálẹ̀tò tó ń ta fẹ́kù láàmú. Ẹ wá polówó ọjà yín káyé mọ sẹ́ńtà kájí òkú gbájẹ. Táàsì bèrè látọ̀dọ̀ Mega 99 bóòlù lókè. Àwọn tèmi jẹ́ gbádùn ẹ̀ wọ́n lẹ̀ kí ẹ̀. Ìdí ọpẹ́ ni máa rí sọ. Olúwa ṣé mo wá tí tó mo wá tọpẹ́ mo wá tayọ̀. Síwájú rẹ̀ lè ní gbọ́pẹ́ mi. Àwọn kan tilẹ̀ sọ Ọlọ́run bọ́lá fún. Àwọn kan ti. Mo ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo ẹ̀. Kọ̀ǹtráktọ̀ tó kọ́lé tó wú. Ilé tó wó òun tó pa àwọn ọmọ ó yẹ ká mú kọ̀ǹtráktọ̀ ni. Ilé táwọn fi ṣe fúnlé gbígbé táwọn èèyàn lọ sọ dílé ìwé kí làwọn ìjọba wa ṣe ń pa ẹ̀. Ẹ̀yin lè pè wá lórí ètò 443-410-2427. Ojú òpó wa wà ṣíṣílẹ̀.
ẹnikẹ́ni tó bá bá wa dá sí 443-410-2427 ẹ lè bá wa dá sí bàbá lọ pẹ́ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ pẹ́ ta ló pẹ́ gbèsè bàbá lọ pẹ́ orí ọ̀rọ̀ yẹn láwa bàbá lọ́pẹ́ yẹ ọlọ́run lọ́pẹ́ yẹ ó dá mi sí tẹ̀bí tara ó dá mi sí tilétilé ó dá mi sí èmi ayé Jésù fúnre tó ṣe wò nínú ayé mi àní èmi ayé Jésù fúnre tó ṣe wò nínú ayé mi kò jẹ́ ń gbókù ọmọ sí kó jẹ́ ń fa ara gbàdúrà rẹ̀ ta ló pẹ́ yẹ sẹ́ bàbá lọ pẹ́ yẹ. ìròyìn tí a gbọ́ lánàá wípé obìnrin kan ó lọ́mọ márùn-ún lára àwọn tí léwó pa lánàá can you imagine? àwa tí nǹkan burú ò ṣẹlẹ̀ sí kí ló dé tá a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? ọ̀pọ̀ nù yín ẹ máa ní ẹsẹ̀ tán ẹ máa sọ pé bàtà tẹ ní gan pé kò dúdà láyé pẹ́ ní bàtà ẹ̀jẹ̀ adúpẹ́ ẹ bá dúpẹ́ rẹ̀ àná rómi gbà ok ọlọ́pẹ́ lọ́lúwa dá mi. ọlọ́pẹ́ ló dá mi oníjó aláyọ̀ olóríire ló dá mi. ọlọ́pẹ́ mà ló dá mi sẹ́. ọlọ́pẹ́ ló dá mi oníjó aláyọ̀ olóríire ló dá mi. tó bá rí bẹ́ẹ̀ ọ̀nà ọpẹ́ mi. ìwọ́jẹ́ nígbà náà rẹ̀ o ọ̀nà ọpẹ́ mi kọ́ ìwọ́jẹ́ yìí ọlọ́gbọ̀n. Olúwayẹ̀gùn Adéwálé Adébàbí àwọn tèmi wọ́n gbórí wọlé ẹ kú àbọ̀ wọ́n ní welcome back ẹ ṣe. òkú mi ní jíjọ tó mú mi ní mímú bá a. ọ̀rọ̀ mi ti lójú ọ̀rọ̀ mi lójú tú ọ̀rọ̀ mi níyanjú Olúwa bá ti ṣe mí láàánú. ọ̀rọ̀ mi ti lójú tú ọ̀rọ̀ mi ti níyanjú gbogbo tó lé láyé mi lọ́dúnwá ti sọ dẹ̀rọ̀ pátá ọ̀rọ̀ mi ti níyanjú ọ̀nà pẹ́ mi bọ̀. ọjọ́ nígbà lọ́wọ́ rẹ̀ ọ̀nà pẹ́ mi bọ̀. mo jẹ́ ìyá lọ́dọ̀ ọ̀rọ̀ mi wá di èmi kọ́ lójú ọ̀tá. ọ̀rọ̀ mi di èmi kọ́ lójú ọ̀tá. èmi náà ni ẹ má jiyàn mọ́. Olúwa bá lóye mi láore ẹ. ọ̀rọ̀ mi wá dárí èmi náà sọ. abẹ́ ẹ̀mọ́ ni tọ́lọ́n bá ti gbé níga awádìí sóhun ni àbò ń kọ́ ẹ̀wò ní ńlá tó ń gbé wọnú ọkọ̀ tó ti bọ́lẹ̀ ní bá rò pé mo lè padà tó ṣe bẹ́ẹ̀ tó kọ́lé aráàlú ó ti wá dàrí ọ̀nìyàn lójú aráyé. Àmẹ́ká ọ̀rọ̀ mi wá dárí ọ̀nìyàn ọmọdọ́lọ́pẹ́. ọ̀rọ̀ mi wá dárí ọ̀nìyàn ọmọdọ́lọ́pẹ́ o èmi náà sọ. àní èmi kọ́ lójú ọ̀tá. ó ti wá dàrí ọ̀nìyàn pátá èmi kọ́ lójú ọ̀tá. ọ̀rọ̀ mi wá dárí ọ̀nìyàn ọmọdọ́lọ́pẹ́. ọ̀rọ̀ mi wá dárí ọ̀nìyàn ọmọdọ́lọ́pẹ́. èmi náà sọ. èmi náà sọ. wọ́n fẹ́ fún. ariwo mi náà ń pa. èmi náà sọ. ọ̀rọ̀ mi náà ń sọ kiri. èmi náà sọ. èmi náà sọ. ìpáyé mi ti yí padà sílẹ̀. mo ti wá dẹni ọ̀tún. èmi náà sọ. ògbó ti kú yọ ògbó ti tán. èmi náà sọ. mi ò ń ṣe ní ìṣẹ́ mọ́. ọ̀rọ̀ mi wá dárí ọ̀nìyàn ọmọdọ́lọ́pẹ́. ọ̀rọ̀ mi wá dárí ọ̀nìyàn ọmọdọ́lọ́pẹ́. èmi náà sọ. ẹ jẹ́ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. wẹ́rẹ́ ló ń ṣe gbogbo tí mo ń béèrè lọ́wọ́ Ọlọ́run pẹ́rẹ́ ló ń ṣe gbogbo
ìṣòro ní pátá olùkọ́ sọ ní pẹ̀tẹ́lẹ̀. Mega 99 ẹ ṣe ká máa dúpẹ́ ní mo ṣe wípé ẹ jẹ́ ká máa. Kọ́lá wọlé Òdúwálé mo lẹ́yìn náà ẹ kú àbọ̀. Gbogbo ogun tó ń bẹ ayọ̀ ló dá sí lẹ́nu ọmọ rẹ. Gbogbo ìmọ̀ ní bàbá ti kọ́ lóko. Ṣé wá rí pé ọpẹ́ mi pọ̀? Èmi ní nọ́mbà wánù ọlọ́pẹ́ o. Ṣé rí pé ọpẹ́ mi pọ̀? Ṣé rí pé ọpẹ́ tèmi gan pọ̀? Èmi nọ́mbà wánù ọlọ́pẹ́. Àánú rẹ̀ yóò wá títí lódòdó dájúdájú. Agbára rẹ̀ ìmọ̀lẹ̀ láyé tuntun. Àánú rẹ̀ yóò wá títí lódòdó dájúdájú. Ẹni tá a ṣe lórí ẹ̀gbọ̀n tí ó ti pé ó pé gidi nínú ẹgbẹ̀jẹ̀ ni. Wíbẹ̀. Ẹni tá a ṣe lórí ẹ̀gbọ̀n tí ó ti pé Ẹyin. ó pé gidi nínú ẹgbẹ̀jẹ̀ ni. Àní o sọ. Ẹni tá a bá ṣe lórí tí ó ti pé bí ọlọ́tẹ̀ kó ní ilẹ̀ rù lọ ni. Let them know. Lórí pé ọbẹ̀ mi pọ̀, èmi ní ọmọ wa ọlọ́pẹ̀ ọmẹ́gà náírà. Lórí pé ọbẹ̀ mi pọ̀, èmi ní ọmọ wa ọlọ́pẹ̀ o. Ẹ jẹ́ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. Wọ́n sọ bẹ́ẹ̀ wípé bàbá ò lè ṣe ọlọ́run. Tí n bá ti ní gbé kúrò mẹ́ẹ̀ ló ń ṣá àwọn àjàsà sí ẹyin. Ẹ jẹ́ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. Gbogbo ogun tó ń bẹ̀rẹ̀ ayọ̀ ló dá sí fẹ́mi ọmọ rẹ̀. Gbogbo ìmọ̀wọ́ bàbá bàbá ni bàbá ti sọ̀dọ̀ owó. Ẹ wá rí pé ọbẹ̀ mi bọ̀, èmi ní nọ́mbà wá ọlọ́bẹ̀ ọmẹ́gà náírà. Ẹ wá rí pé ọbẹ̀ mi bọ̀, èmi ní nọ́mbà wá ọlọ́bẹ̀ o. Ọbẹ̀ rí bẹ́ẹ̀, èmi. Èmi. Èmi gángan. Hey. Èmi mẹ́ga lọ́dúnwá ṣe lóore. Gẹ́gẹ́ bí aya bẹ̀rẹ̀ sí wo ọ̀dẹ́ bí mi sí wo. Wọ́n ní bẹ́rù bá mọ nínú àmọ̀ wẹ́dá ló mú mi sọ wípé èmi. Èmi gángan ọlọ́run lálọ́lá. Mo ní níjọ́ Sunday Èmi mẹ́ga lọ́dúnwá ṣe lóore. lọ́kọ̀ òfurufú ló ń lọ láti Addis Ababa ó lọ sí Nairobi nínú lórílẹ̀‐èdè Kenya ló bá lose control àwọn èèyàn 157 ló máa kú nú ẹ. Tí ń bá yí bàbá ní àwọ̀rì mi. Àní tí ń bá yí Jésù. Àwọ̀rì mi. Tí ń bá yà lọ́run. Àwọ̀rì mi. Simply because kò gbowó èmi tí mo Máyọ̀wá Akínyẹmí mo mọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀ o. gbà sára. Tí ń bá yí bàbá mi o. Àwọ̀rì mi. Ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ wọn yá. Yí Jésù. Àwọ̀rì mi. Tí ń bá yà lọ́run. Àwọ̀rì mi. Tí ń bá yí Jèhófà. Àwọ̀rì mi. Simply because kò gbowó ògo tí mo ní. Kò gbowó àlàáfíà lọ́wọ́ mi. Tí ń bá yí bàbá mi o. Àwọ̀rì mi. Ó yẹ náà, ará ẹ̀ wá bá mi jójòjò. Ibi mo dé lẹ́yìn ẹ mo padà Mega 99. Bọ́yá padà. Torí Jésù gbọ́ tèmi ó mú mú mú. Èmi kò ní fi Jésù sílẹ̀. Ẹ wá bá mi jọ. Torí Jésù
ní fi Jésù sílẹ̀. Ààrẹ ìwá bá mi jó, ààrẹ ìwá bá mi yọ, àní Jésù ti gbọ́ tèmi, èmi ò ní fi Jésù sílẹ̀ fún àbàdà. Bàbá ti gbọ́ tèmi, bàbá ti gbọ́ tèmi o. Gbogbo tí mo rò kó lé ni bàbá ti sọ dẹ̀ràn láyé mi o. Màmá tẹ̀lé bàbá, èmi kò ní fi Jésù sílẹ̀ mọ́. Màmá tẹ̀lé Ọlọ́run o. Jésù sílẹ̀ o, ẹ wá bá mi jọ. Ara ẹ wá bá mi jọ. Ara ẹ wá bá mi jọ. Torí Jésù bá tẹ̀lé òwò, èmi kò ní fi Jésù sílẹ̀. Alayọ̀ alayọ̀ o. Ẹ ṣe mega 77 mo ọ̀pẹ́ fẹ́ dá sí ṣàjẹ́ ẹ jẹ́ ìgbàwọn olórin mi wọlé ẹyin ẹ jẹ́ ìgbàwọn olórin mi wọlé. Ayọ̀dà ayọ̀ rèé Roslyn ṣe wà mórí yín o ẹ kú àbọ̀ lórí ètò wọn ní ẹ kú ètò. Wonderful story of God. Tell it to me again. Wonderful story of God. With the immortal strength. Angels with rapture and outfit. Shepherd with wonders to see. Singers who Diana McDonald, I can see you. wonderful story of God. Wonderful. 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 Wonderful story of God. Ìmọ̀ràn bá ṣe lè ṣoríire lọ́dọ̀ wa ló ti ń jáde tẹ́ ẹ bá wojú aago yín aago méjì kọjá ìṣẹ́jú márùn-ún láìpẹ́ láì jìnnà a ó máa fi ọkọ̀ ètò yìí rọ̀ síbì kan torí pé àníyàn tó pọ̀ lónìí yẹ́sìkẹ́. Ẹ ṣe ọlọ́sùnkànmí àríyí bí mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣọwọ́ yálẹ̀ tó ẹ wò ó mo róye ayébálẹ̀ rèé. mo ní mo bá àwọn tí wọ́n ní ẹbí nínú ọkọ̀ òfurufú tó jábọ́ lọ́jọ́ sí tó jábọ́ ọjọ́ Sunday àwọn tẹ́bí wọ́n wà ń bẹ̀ mo bá wọn káàánú àwọn tọ́mọ wọn tún kú sínú ilé tó wó lánàá náà lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ Èkó kólúwọ́ tù wọ́n nù o Ọlásùnkànmí Àríyìbí wọn lọ́ba ló tá wọ ẹ̀rọ Baltimore ẹ ṣeun
àwọn maka spicy ẹ kú àbọ̀. Bàbá èmi náà bí ọmú. Má jẹ́ ń jábọ́, má jẹ́ káwọn tó súnmọ́ mi ó jábọ́, má jẹ́ kẹ́bí mi ó jábọ́ ẹ̀. Fẹ́nu tiẹ̀ sọ tiẹ̀ náà. Àwọn ọmọ tán jáde ńlé láàárọ̀ àná tán láwọn lọ léèwé. Tóbi wọn mú wọn dé léèwé, tóbi kíìsì wọn ó dàbọ̀ di ẹ́ sí in the afternoon. Àtàwọn olùkọ́ tó wà ń bẹ̀. Wọ́n wá lè pàdánù ẹ̀mí wọn. Olúwa ọba wa dáwọ́ mi dúró lórílẹ̀‐èdè Nàìjíríà o. Mo dúró lé ọ, bàbá ẹlẹ́rù mi bí bàbá mo dì ọ́ mú. Bàbá mo dì ọ́ mú. Orí ètò Ṣọ́wọ́nyá wa o. Ní Dayọ̀ Agboola rédíò TV. Tó bá di nírọ̀lẹ́ òní ẹ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lórí ètò wa Àyọkà. Ṣé ẹ rántí ìwé tá ń kà? Ohun ojú rí. Ìwé tá ń kà lọ́wọ́lọ́wọ́ báyìí ojú ohun ojú rí láyé yẹ́sìkẹ́. Ó ṣètò òdòjú àdúrà tí ní bàbá. Ẹjọ́ ìwà tó bá di láago 5 lórí ètò yìí. Òdòjú àdúrà tí ní. Bàtò tí ní kí n mọ. Ọlánìkẹ́ Ọláyẹmí mo rí yín ẹ kú àbọ̀. Bàtò tí ní kí n mọ mọ̀ wá lò. Mo rí kó òdòjú àdúrà tí ní bàbá. Ó ṣètò òdòjú àdúrà tí ní. Ó ṣètò òdòjú àdúrà tí ní. Ó ṣètò òdòjú àdúrà tí ní. Ó ṣètò òdòjú àdúrà tí ní bàbá wa. Adéwálé Ọlárẹ̀wájú mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá Ó ṣé bàbá. Ó ṣé bàbá. Ó ṣé bàbá. Ó ṣé bàbá. Mo fi yín fún ọmọ mẹ́ta lọ́kọ̀ jáde wá. Ó ṣé bàbá. Mo fi yín fún ọmọ mẹ́ta lọ́kọ̀ jáde wá. Ó ṣé bàbá ẹlẹ́bùrú kẹ́ o. Ó ṣé bàbá ẹlẹ́bùrú kẹ́. Èmi táyé ro tẹ́lẹ̀ pé mo ò lè jẹ́ nǹkan. Ó wá fọtá ṣẹlẹ̀ yà òfin ní ọ̀hún. Òkè tí mo gùn wá ń jọjú ọ̀tá mi. Ó ṣé bàbá mi tó sọ̀rọ̀ ní jẹ́jẹ́ mi. Ó ṣé bàbá ẹlẹ́kùn lókè. Ó ṣé láyé mi wọ̀ lẹ́kàwé. Èmi àjọ máa tún fi sórí sàn ẹ̀yẹ. Ìwọ̀n ta ní ká lọ sẹ́jú ká má tètè pàdé. Àbí ká lọ ká má ti rẹ̀ lé ìwà. Ó ṣé bàbá ẹlẹ́kùn lókè. Tẹ bá bí mi máa rí sọ máa rí kàyéyé. Ìràwọ̀ olókìkí ńlá yọṣọ lọ́jọ́ ọjọ́. Mo tètè mọ̀ gbọ́dọ̀ mi ló yọ̀bọ̀ ló ṣe bàbá. Ọ̀nà tó mi ń gbà wọnú àgọ́ rẹ̀ dá. Adérèlé Jẹ́gẹ́dẹ́. Adérèlé Jẹ́gẹ́dẹ́ àwọn tí wá aládùúgbòlé high school ẹ kú àbọ̀ sórí ètò. Adéwálé Ọlárẹ̀wájú wọ́n ní my good uncle thank you so much for your support on our wedding day sir. I follow you sir. Adéwálé Ọlárẹ̀wájú ìyàwó tuntun tá a lọ ṣe níjọ́ Friday níjọ́ Saturday. Ọkọ Bùkọ́lá nù ọkọ Alájíkẹ́. Bóò ni you are blessed àti mi ń kọ́ àti ń bẹ o àti ń dáná lọ́wọ́ kọjá bẹ́ẹ̀. Àǹtí Lásè lónìí àǹtí Lásè lọ́la àǹtí Lásè lọ́túnla. Ọkọ̀ jẹ́ àbìkẹ́ àwù. Kí ló dé?
Ayébẹ́lẹ́ wọ́n ṣe yún o wọ́n ṣe yún Ayébẹ́lẹ́ rèé paná ńgbà tá àti ìní ọ̀ paná ọ̀dà tẹ̀sí káwọn eléré wá ẹ̀ wá rèé paná ọ̀dà ẹ jẹ́ wọ yàrá ìkéde náà ń bọ̀. Olúwa kú iṣẹ́ òun máa kú iṣẹ́ gbogbo ayé ẹjọ́ Olúwa kú iṣẹ́ òun máa dẹ̀ ń jọ mí lójú gbogbo ayé ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọkùnrin àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹkú lélà kára lé ẹrì wá ní tìrọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá. ní o máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mísì tó Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ míss ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sówónyá ti dé. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ. Ètò ayọ́ka létò ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó káre tó ṣe bí ọmọ ahun. ẹ̀yin àyànfẹ́ mo lẹ́rù gbẹ̀rù àbẹ́ ò gbẹ̀rù orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbè. ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ ó àyọkà rè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola rédíò TV.
You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the paid plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Kámátì ẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pàjù. Bàbáǹbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the paid plan. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayo Agbola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ nìyọ. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbó nkóhó ẹ̀fẹ̀ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +144 376 08578. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayo Agbola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́. Àní ṣọwọ́ ń yálé ètò tó lóyin ládùn, ṣọwọ́ yálé ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá polówó ọjà yín o kájọ gbàjẹ́. Níjì Adéyẹlé mo rí yín o, ẹ kú àbọ̀. Adébóyè jọ Sàlámì Ọmọlára mo káyìn náà, ẹ kú àbọ̀. Orí ètò ṣọwọ́ yálé náà lẹ́wà o. Àníkáyé pápá àpá lónìí bí aṣọ bá bá aṣọ náà. Ire kó máa wá wa bọ̀ everywhere. That's what I thought before I took the ride. I burned my bridges, so I never look back. But if I had known the life I was searching for was looking me right in the eye, oh. If I had known the life I was searching for was already my own. Adékúnlé kò lélẹ̀ yìí, ó pèlè ní ire ayọ̀. Kó máa pàdé mi, kó máa pàdé ẹnìkan kan wá. Adékúnlé Gold lélẹ́yìí, ó ní rere kó máa tẹ̀lé mi lẹ́yìn ire ayọ̀ kó máa tẹ̀lé wa lẹ́yìn lójoojúmọ́. Ẹjẹ́ lọ́dọ̀ bí ọdún ọmọ abàṣẹ̀gbẹ́tò ká tó la ọmọ aráàlú ẹ̀kọ́ ọkùnrin. Get those presents. Àbẹ̀rẹ̀ lẹ́yìn bí ọdún ọmọ bàbá ṣẹ̀gẹ́tò rèé àbẹ̀. I like the thing that you do. Whenever I look at you, you make me want to love you. And I want to talk to you. I marry you if I could. And I keep it hot while you could.
ọba yẹ̀gẹ́ tó rèé tẹ̀ bá rí Ṣàléwá ẹni kò sí wàhálà tẹ̀ bá mi rí bí ọdún gan ẹ bá mi sọ pé ó wàhálà o orí ẹ̀ láti sí i ayin. Mọ́dún tó yájọ́ lẹ́ẹ̀kan sí kó tó yípa kúrò lórí ètò a kí àwọn ẹbí tó pàdánù èèyàn nínú ọkọ̀ òfurufú Ethiopia Airlines o a tún kí àwọn òbí tó wọ́n pàdánù ọmọ nínú ilé tó wó lánàá nílùú Èkó Ọlọ́run á dá aburú dúró o Ọlọ́run á máa ṣọ́ gbogbo wa o. Bí ọdún ní tẹ̀ bá rí Ṣàléwá ẹni kò sí wàhálà lórí ọwọ́ yìí lábá máa ráńdì ẹ̀ ọ̀pù ẹ pàdé wa tó bá di láago 5 lónìí pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lórí àyọkà ìwé tá ń kà lónìí ohun ojúrí ni o ohun ojúrí ẹ pàdé wa ẹ jẹ́ kémi ó pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ kí n pè ó wọlé kó máa ráńdì ẹ̀ ọ̀pù ó dára.